Ẹ̀kíkú ọdún Adédoyin máa jó máa yọ̀. Àkí ẹ̀kú ọdún Adédoyin máa jó máa yọ̀. Dorcas màmá ní sọ́dún sọ́dún o. Ẹ̀kíkú ọdún Adédoyin máa jó máa yọ̀. Dorcas màmá ní sọ́dún Dorcas yóò fún mi. Adédoyin bébì yóò fún mi. Ayajà máyì yóò fún mi o. Gúnugún ikú léwe. Dandan àjàgbà wọn darúgbó dandan. Àní gúnugún ikú léwe. Dandan àjàgbà wọn darúgbó dandan. Ọkọ rẹ ló ní níṣẹ́. Wọ́n jẹ́ àkàṣà ìjẹ́ o. Wọ́n jẹ́ bóun kíyàwó òun. Wọ́n jẹ́ àkàṣà ìjẹ́ o. Wọ́n jẹ́ àyà bá mi péjọ káàsì yó. Adédoyin gbéra nílẹ̀ kó di ìjà láwùwò. Àpọ́nlé ta bá lè fọ́ba. Ta bá fi fọ́mọ bá kò lè wọ̀. Mo súnmọ́ bá níwọ̀n ègbèje. Mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà. Àrọ́bà fìlọ̀ bá pa. Ọba ò ní pa mí, ọba ò mọ̀ gbà mí là ní olóyè orí adé o. Epo lórí ìjà máyì tiwa ni. Àmọ́dún òjìnà kájọ kójú ṣe tẹ̀mí ètò owó tọmọ paláyé níkú tí í ṣe kálẹ̀ ọ̀rọ̀. CEO of African TV, mo ní o mọ gbèsè kò nira. Ọmọ ògbìn gbà tí gbára àdúgbò títún gbára ilé tọmọtọmọ. Ebi ní orí àwọn bàbá lẹ́yìn. Òjò ẹ kí mo gùn. Ejú wa ní mo gun ará lágbẹ́ ẹjọ́ máa jọkọ̀ ní bí owó gbèsè ní mo gun wa. Alágbẹ́ ẹja kọ́kọ́. Ilé ni wọ́n ti ń bọ̀ lọ́wọ́ bá mọ́kọ́ lọ́wọ́. Èmi náà máa mọ̀ ní bambúsù bọ̀. Mi ò ní bambúsù bọ̀ fẹ́fẹ́ jẹ. Bẹ́ẹ̀ bá ṣèṣe ìgbà wọn lẹ́sẹ̀ wá sí mọ́ nújú. Wà mọ́ nínú ọkọ̀ mi ọ̀gá aráyè rúwà. Alágbó ńlá ọkọ̀ mi ní yàrá ògùn mọ̀ èso ní bàbá tó bí ọlọ́mọ. Ọmọ ọmọ òfolú òkú òye nínú ilé bàbá ẹni. Ọmọ bẹ́ẹ̀ kẹ́mi ní kíkẹ́ wọ́n jẹgbẹ̀rún ọkọ̀. Àfàìjẹ́ wọ́n sì jẹgbẹ̀fà. Àti pé káàdà ìníkẹ́ wọ́n jẹgbẹ̀dínlógún nínú ilé bàbá rẹ̀. Òǹdó kò gbọ́dọ̀ jẹ́wé náà, ó gbọ́dọ̀ wá gbogbo bẹ́ẹ̀. Ọkọ rẹ ló ní mọ̀ọ́kẹ́ ìyọ́nígbèjẹgbẹ̀jọ. Ó yẹ kó o sì mọ̀ pé èmi náà rí kẹ́kẹ́ ní ọmọ afẹ́lẹ́ péde.